ẹ wo le gan o tí wọn bá ń wọ ọmọ ó le gan because gbogbo àti mo fi ń wọ ọmọ yẹn kò sí kan tí mi ò lò tán mo lọ sọ́dọ̀ àwọn ìjọ wọ́n bá mi gbénú wọ́n máa ṣe àgbo báyìí wọ́n á ní kí n jókòó lé àgbo gbígbóná máa gbogbo tán mi báyìí ó máa bó lórí pa àwọn ọmọ náà ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé inú gbogbo inú tó fẹ́ kalẹ̀ yìí náà ọwọ́ gbígbé náà ní pípa ọmọ ó wá jẹ́ pígbà tí mo wá fẹ́ lóyún náà àti ẹ̀wá padà lo nǹkan kan mọ́ gbà tí mo ti sọ fọ́lọ́ wọn pé wọ́n ẹ jẹ́ fílẹ̀ ọlọ́run dẹ̀ wá sọ pé òun dé. ẹ kàn wá ní naturally. wà láì tẹ́lá mo wà location kan ni ẹ mọ̀ kí wọ́n wà location kí wọ́n sáré wálé pé àfẹ́ lọ mú nǹkan ní jẹ́ ká sáré ṣe nǹkan ó tán eré ni mò ń pè mo tún wá sọ fún àwọn tó wà mí pé wọ́n á sọ fún dókítà tó ń treat mi pé tó bá jẹ́ pé jù ní o ẹ tètè flush ẹ̀kẹ́ kọ́ mi tó dé o wọ́n ní ṣé bẹ́ẹ̀ ti ṣe scan obìnrin ló wà. ẹ̀yin èèyàn wa Mama No Network ó sọ̀rọ̀ bí ìrìn àjò rẹ̀ bí ó ṣe ń wá ọmọ ó sọ gbogbo rẹ̀ nínú fídíò yìí ẹ gbìyànjú láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí a máa fún yín láǹfààní láti wo full fídíò náà báyìí ṣùgbọ́n o kí ẹ tó wò ó tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ó ti yá o. wà bẹ́ẹ̀ kò ń ṣe jù gbogbo tí mo wà lè bọ́ mo ní èmi ìríkọ́ ọmọ yìí kìkì kékeré kan dókítà mi ní ẹ má wọrí so later tí mo débí mo rí pé ọmọ náà ló wà bẹ́ẹ̀ kò ń ṣe jù àtìgbà náà mo ti ń ṣe kìí kó yá jù ló jẹ́ kíkún mi tóbi one ọwọ́ gbígbé bọ̀ gbígbé lọ oògùn oríṣiríṣi ó yá lọ léyìí o ó lè gbọ́sàn wẹ́wẹ́ akọ́ni ká máa mú lásán ẹ rí ibi tó ti gbé ìfun adìyẹ tó ti gbé sínú kerosene torí pé àwọn ọmọ tó ní ká máa mú mo dẹ̀ mú. kẹmu kerosene. I'm telling you ọlọ́run ọba mi mọ̀ torí pé àwọn ọmọ yìí náà ni tí bá wá fẹ́ lọ tọ́lẹ̀tì máa ya kerosene ọlọ́run ọba mi dẹ̀ mọ̀ máa ya kerosene tó pé kerosene máa flow lórí omi báyìí lórí pé àwọn ọmọ yìí náà ni.